ó lọ yàgbẹ́ ẹni sùúrù ẹnìkan lọ yàgbẹ́. jáde bá ti ń bọ̀ sọ̀rọ̀ yìí kọ̀ lọ bá wọn. inú gbó yìí nìsín inú rìsáàbù àyè nìsín àwọn bàbá wa ń dáko gbogbo bí tẹ́lẹ̀ ni o àwọn Fúlàní wọ́n lé wọn bẹ̀ wọ́n lé wọn gbogbo bí wọ́n sì màálù ló lọ rẹ́rẹ́rẹ́ inú gbó rìsáàbù ń bíbà ẹ wo màálù sì lọ rẹ́rẹ́ ń bíbà wọ́n máa lé àwọn àgbẹ̀ kó ń bẹ̀ wọ́n gbàbẹ̀ wọ́n sọbẹ̀ dìlú wọn àwọn kọ́lé sínú gbóyè kí lorúkọ tẹ wá ń bí báyìí ọgbọ Yorùbá kò sí Yorùbá bòròró ni ẹ àbí bòròró ni mànà ọ tó ń ṣe bòròró ni mànà ọ tó bá bá rí onídàá ó ń ṣe bòròró ni mànà mọ̀ ń bọ̀ tó ń ṣe bòròró ni mànà dúkìní yẹn rẹ ẹ̀gún ni wọ́n kọ́ iná rà wá ń bí ju wèrè tó gbélé bòròró ni ẹ. Bororo ni mana? Bororo Mali ni àbí ti Nàìjíríà. Èmi kò sí Yorùbá. Ó sí Yorùbá. Bá Yorùbá. Bá Yorùbá. Bá Yorùbá. Ẹ ti wà nú gbóyè, ẹ ti wà nú gbóyè sí ó tó ọdún mélòó? Ní bá Nàìjíríà Yorùbá. Ta ló gbọ́ Hausa? Bá Yorùbá. How many sọgbọ́ wa ẹ ti wà nú gbóyè sí ó tó ọdún mélòó? Kò sí. Farabalẹ̀ mo gbọ̀n farabalẹ̀ kò sí nǹkan kan tó fẹ́ sọ ẹ ti wà nínú gbé nísìn ó tó. Èmi bá Yorùbá kó má ṣe é má bá Hausa. wọ́ kó má ṣe bá Hausa kana ji Hausa. ó gba Hausa. ní sọ yín bá Nàìjíríà Yorùbá. ó lóun gba Hausa. kana ji Hausa. Ina ji. kana ji. ó lóun gba Hausa. ẹbí wọ́n gbọ́ Hausa tátàtà. ina sunanka. Mama. Mama. Mohammed. Mo iná sún wọ́n ti fẹ́ mọ iye ọdún tán ti wà níbi tán ti lé àwọn bàbá agbó bí báyìí. ok àwọ̀rí àtùbà abáni àbọ̀ abáni ẹ jẹ́ ká rí àwọn ọmọ tí wọ́n jí kó gbéná kí ni déètì ní ní òní ní 19 àbí ẹ jẹ́ ká rí àwọn ọmọ tí wọ́n jí kó tán náà nígbà bá wà àwọn yẹn jáde tán gbogbo ilà máa lékùn nùgbò. gbogbo nugbo ìlà máa flọ bàbá ti rẹ́sùn àwọn ọmọ ẹ̀ tán gbogbo nugbo ìlà máa flọ àgbọ̀dọ̀ ní inú ìsáàfù yà àgbọ̀dọ̀ rẹ̀ nìkan ẹ̀mọ́ tó bá fẹ́ gbé ọmọ wa gbé nù lù bàbá ti rẹ́sùn àwọn ọmọ ẹ̀ tán. wọ́n lè rí bò wá àtàkà àwọn Fúlàní nínú yìí tó ní lọ fún olùkọ́
Gbé jáde. ọmọ alárùkù àdìsá ọmọ alárùkù ẹkún ni ẹkún ni o onígbà yìí lágbára Ọlọ́run ẹ lọ rí ẹbọ rẹ ojú òní tì í ọba mi lójijì ọ̀pọ̀ kí ló wá fi ṣàlejò àwọn èèyàn rẹ yìí má lè sùn ẹ jókòó. Abdulsamad wà wọlé. kọ́nàkọ́nà ti lọ́nà mẹ́ga ó ìjà ò bọ̀ ìjà dé ní ogun dé Àdìsá ti yarí wàhálà ti wà tó bá ń gbọ́ wàhálà àwọn Fúlàní wọn kì í ṣe èèyàn àwọn ajínigbé yẹn wọn kì í ṣe èèyàn ẹranko nínú èèyàn ni wọ́n if they have the audacity láti máa lọ pa olóyún àní wọn tún wá bá mọ níwọ̀n wọ́n tún wọ ìlú Ìgbòho lọ wọ́n lọ ká Sunday Ìgbòho mọ́lé wọ́n ní kí ló fẹ́ ṣe wọ́n ní kí ló fẹ́ dá lára wọ́n lọ ká mọ́lé wọ́n ẹ́ńtà ẹ̀ tó bá ń gbọ́ if you enter me I go enter you ìrìsílógún mi ègbò wọ́n lọ ẹ́ńtà Sunday Ìgbòho mọ́lé wọ́n lọ ká mọ́lé wọ́n ní nothing dey happen wọ́n ní kò sí tó fẹ́ ṣẹlẹ̀ ó ga o àrífín yẹn ti pọ̀ gan o Ọlọ́run àrífín àárín ọmọ Yorùbá sí àwọn Fúlàní ó ti pọ̀ gan wọ́n ti rí wàá fín gan ọpẹ́ pàtàkì lọ́wọ́ Àkànbí ọmọdódó sledgehammer dáàdi Àkànbí ọmọdódó dẹ ṣẹ́tìrì èmi máa dúpẹ́ lọ́wọ́ Tinubu o ẹlòmíì lè máa rí bí nǹkan kan èmi máa dúpẹ́ lọ́wọ́ Àkànbí torí yìnyín lè ṣe mí Tinubu ẹ jẹ́ kó máa lọ báyìí if they enter us make we enter them if they come for us make we come for them ẹ má dá sí tí èèyàn méjì ọmọ kékeré méjì bá jọ ń lérí síra wọn pé àwọ ó yà máa ṣe é léṣe kíní kan wọn máa ń fi wọn lẹ̀ ni ẹ fi wá lẹ̀ tó má ti ẹ́ńtà wá káwa náà ẹ́ńtà wọn ẹ má dá sí rárá Tinubu thank you bàbá mi Àkànbí ọmọdódó dẹ mo láì bẹ́ẹ̀ ṣe mójú kúrò yẹn because àwọn pípù yìí wọ́n ti kọjá be careful wọn ò kí ẹ̀fẹ́ ní bọ́dì ọmọ máa wọlé máa nísìnyí nílẹ̀ Yorùbá ń sì kí pé wọ́n fẹ́ wọlé gba ransom wọ́n fẹ́ wọlé pa anybody ni ẹgbẹ́ olóyún ẹ bèrè millions of naira nílùú Ìgbòho gangan nílùú Májàsọ́lá nílùú Àdìsá ẹ máa bá mi dárúkọ àwọn orúkọ Sunday Ìgbòho tí mi ìrántí dárúkọ àwọn orúkọ Sunday Ìgbòho tí mi ìrántí ẹ máa bá mi dárúkọ ẹ lọ ká mọ́lé ẹ lọ do mọ́lé ẹgbẹ́ odidi olóyún ẹ bèrè orí burúkú owó millions wọ́n ní kán lọ gbé fún yín wọ́n gbówó déwájú yín ẹ pa ẹni tó gbówó wá ẹ tún pa olóyún tẹ́ ẹ jí gbé ọgá àrífín yẹn ti pọ̀ gan o bí jọta bẹ̀rẹ̀ love tàti ń kiss mi mọ́ jọta bẹ̀rẹ̀ love tàti bẹ̀rẹ̀ sí ní kiss tàti bẹ̀rẹ̀ sí ní wo tàti bẹ̀rẹ̀ sí ní fara wa nínú gbọ̀n tàti bẹ̀rẹ̀ sí ní pera wa lórúkọ God bless you
ẹgbẹ́ ogun lọ kọ́mọ aládìkún mọ́lé àdìsá òòṣà ẹ lọ ka mọ́lé ẹ lọ wọnú ẹ̀ ó ga o wíkẹ̀ndì máa wíkẹ̀ndì gan láàrin gbogbo wa o ẹ bèrè ẹ kàn bèrè millions lórí ilẹ̀ wa wọ́n dẹ̀ ń kó fún yín millions ò tó wá tẹ́ yín lọ́rùn pẹ́pẹ́ tó máa ń pa wá ẹ̀ ń pa láboyún nílùú Ìgbòho mọ̀ rẹ̀ láti sọ̀rọ̀ sí lẹ́yìn òdì mọ́ ẹ ní respect o ẹ ní respect náà ẹ ní ẹ̀yin àwa gbá wa ìyan ọba wa ẹ má dá sí ẹ jẹ́ ká jọ ṣeré fúnra wa kẹ́nìbọ̀dì má dá sí ẹ bá mi ṣe bí bàbá yé là gbé tẹ́ bá ti ń lérí sí bàbá mi máa ní ẹ fún wọn ẹ jẹ́ ká jọ nọ́ra wa ẹ fara Fúlàní ẹ̀ sílẹ̀ fàwa náà sẹ ẹ jẹ́ ká jọ nọ́ra wa ẹ má dá sí táwọn àbá wọn bá support wọn lábẹ́lẹ̀ yìí náà máa ń wọn lábẹ́lẹ̀ ẹ kà máa support wọn náà lábẹ́lẹ̀ kò lè máa lọ bẹ́ẹ̀ náà nílẹ̀ Yorùbá ẹ kò máa wọlé máa gbé wa anyhow ẹ lọ ka Sunday kọ́nàkọ́nà yín ti ná mẹ́ẹ̀gá o ogun ti dé o láti sábà ti wà on ground pẹ̀lú yín jagunjagun lòun ṣayáyé làgbàbẹ̀ ní Yorùbáwùyí máa wà on internet pẹ̀lú yín janujanu lèmi jagunjagun máa wà on ground pẹ̀lú yín Sunday Igboho nìyẹn èmi janujanu máa wà on internet pẹ̀lú máa janu lórí internet máa pariwo ayé máa gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ mi ò ní dákẹ́ mi ní fi ilẹ̀ lọ́rùn má ti fi iṣẹ́ dé ìkọ̀rà kí n sùn má bọ́ta fún yín pé amájọ́ máa kọlẹ̀ Yorùbá mọ́ ni àwọn ò ní fi yín sílẹ̀ lọ́rùn kí ló dé àrífì yẹn pọ̀ gan o ó pọ̀ gidi gan ẹrí wa fín gan ẹrí wa fín gidi gan ẹrí wa fín ó kọ́ ó ti get started ẹ ti lọ sí Ìgbòho ní sókè Ìgbòho náà tẹ̀lé sí Ìgbòho nísìn ó lóun fún yín ní 2 hours 2 ultimatum àwọn tó kù tẹ̀ wá kó wèrè o wèrè ní ògún gbọ́ tẹ́pàrẹ́ ni sọ fún yín pé olórí burúkú ní wèrè ní ẹ wọ̀lú ẹ gbé olóyún ẹ bèrè millions of naira wọ́n gbówó yẹn lọ bá yín nínú igbó ẹ pa ẹni tó gbówó wá ẹ pa olóyún pẹ̀lú oyún inú ẹ̀ ẹ tún fowó yẹn ra irinṣẹ́ ẹ tún wá kó àwọn míì nílẹ̀ Yorùbá nílùú Ìgbòho ògún gbọ́ mo ní fi ṣe tó bá gba ká fi iṣẹ́ sílẹ̀ kí wọ́n wá sí ojoojúmọ́ kí wọ́n wá sí internet ní every day 2 hours yẹn ni wọ́n máa dúró lórí péèjì fún 2 hours tí Sunday Igboho fún yín ni tó máa bí yín re àwọn tó kó wọgbó ẹ má kó wọn jáde àwọn tẹ́ kó wọgbó ẹ má kó wọn tó máa bí fùrò yálà yín re ẹ má Ìgbòho ti wà ní Ìgbòho mọ́dẹ̀sọ́lá ti wà ní Ìgbòho àdìsá ti wà ní Ìgbòho ó ti tẹ̀lẹ̀ sí Ìgbòho ó ti dúró tì yín lọ́rùn ó ti fún yín 2 hours Yorùbáwùyí mí náà ti wà lórí íńtánẹ́ẹ̀tì tó bá ti ń wọ́ yín lọ́rùn máa wọ́ yín lórí íńtánẹ́ẹ̀tì ni ìfẹ̀tà wọn fáàtì ní àti fi yín lọ́rùn sílẹ̀ ẹ ti ya wèrè lórí ilẹ̀ Yorùbá ogun máa pa yín ni ẹ̀yin bàbá wa ẹ má dá sí o ẹ ṣàlọ́ àfiwálẹ̀ báyìí ẹ kájọ máa rúnra wa lẹ́kùn kájọ máa fara àmàjọ ṣẹ́ra wa létí ni ẹbí ológun mi ò dẹ̀ níbọn mi ò ní ọkọ̀ ṣùgbọ́n mo ní ẹnu táwọn tó jọmọ ogun bá ti dúró lórí ilẹ̀ tì náà ti dúró ti pé ìyá yín àjọ máa ń tara wa máa wá dúró níbi ayé làgbàbẹ̀ ni wọ́n máa bẹ̀rẹ̀ sí máa fọ́n wọ́n máa fẹ̀dí yín sáyé wọ́n máa gbọ́ pé olórí burúkú ni yín wèrèrè o tó bá ti rí yín kó máa ṣí yín ni o wọ́n máa ṣí yín ni ẹ̀ ń gbowó wa lọ fi ń ra irinṣẹ́ wa fi ń gbé wa ńlẹ̀ Yorùbá ogun máa pa yín ìlú Ìgbòho lẹ lọ ìlú Àdìsá ìlú Bájàsọ́ láòṣà ẹ tó sacrifice 5 years of his ọjọ́ ẹ̀hún ayé ẹ̀ fúnlẹ̀ Yorùbá ẹ tó dèmọ́nú ẹ̀wọ̀n ní Benin Republic nítorí ọmọ Yorùbá ẹ tó di àtìpó lẹ́yìn odi nítorí ọmọ Yorùbá ẹ tí wọ́n lọ kà mọ́lé ẹ lọ palaboyún ẹ ṣe yẹ ẹranko báyìí olórí burúkú wà lẹ́yìn pípù yìí kí lè yẹ olórí ibú báyìí wèrè mà làwọn pípù yìí kẹ́ ẹ kí lè tẹ ìyá wèrè báyìí ẹlẹ́nu làwa o janujanu làwa Yorùbáwùyí janujanu mi ò lóògùn mi ò ní agbára kankan mi ò níbọn mi ò lẹ́nìtì mo máa janu lórí íńtánẹ́ẹ̀tì ayé máa gbọ́ àmọ́ máa jí everybody pẹ̀lú ẹnu mi àti jí a máa jí everybody pẹ̀lú ẹnu mi so àwọn tó jọmọ ogun wọ́n máa dúró ní títì pẹ̀lú yín olórí burúkú ni nílẹ̀ wa a máa dáràn o wèrè o
ẹ̀yin tí o bá wuyẹ má bínú pé mo kí yín ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ kú dédé àsìkò yìí according to the time tí ṣòyí bá bá yín wọ́n ti lọ ká wọn yín mọ́lé o wọ́n ti lọ ká Dìsá mọ́lé o wọ́n ti ẹ́ńtà Sunday Igboho o wọ́n ti ṣe kínní yẹn fún Dìsá ọmọ aládìkún wọ́n ti ṣẹ́ǹkì ẹ̀ ojú ẹ̀ le koko. If you're on TikTok and you want to watch the video just come on YouTube Yorùbáwùyí lórúkọ mi torí many of you tẹ́ wà lórí TikTok yẹn ìlú òyìnbó lẹ́wà tẹ́ ní access sí internet tẹ́ máa ń jókòó sórí TikTok kò yé mi fún yín if you want to watch it ẹ máa bọ̀ lórí YouTube Yorùbáwùyí láàrin ìṣẹ́jú kan sí méjì a máa play video yẹn gbàtọ́ ọmọlẹ́yìn Sunday Igboho gbà yẹn náà pé Gúnmi ó lóun lọ sí Igboho ló ya fọ́tò níbi sáńbọ̀dù Igboho wípé òun ní àwọn wà ní Igboho báyìí kíní kan conflict àbí kí ló ti ẹ̀ polóyè ń gbà yẹn tó a lè bàbá mi Àkànbí ọmọ olódo ẹ bá mi kákànbí náà àwọn olódo òde àwọn olódo sledgehammer Tinubu ń try níwọ̀nba tiẹ̀ o yes he is trying ṣẹ́ni tó bá di àsìkò ọ̀rọ̀ gidi ká sọ̀rọ̀ gidi Yorùbá nation ní gbogbo wa làwa lèmi fi ayé làgbà bẹ̀rẹ̀ ni mo dẹ̀ mọ̀ pé 70% tó wò mí wọ́n mọ̀ pé nǹkan tèmi fẹ́ nìyẹn kò lè work dáàdì mi Àkànbí ọmọ olódo sledgehammer wọ́n kò lè máa try ni sledgehammer wọn ọmọ máa fi fọ́ àwọn kinní yẹn díẹ̀ àwọn ṣáàkù tó wà lójú ọ̀nà máa fọ́ wọn díẹ̀díẹ̀ táwọn máa fi rọ́nà lọ táwọn wèrè yìí wọ́n ya wèrè ju màálù lọ máa fẹ́ dúró pàmì lọ síbi kankan bẹ̀tù lórí pé gbogbo tó á lè bàbá mi Àkànbí ọmọ olódo sledgehammer bá mi kákànbí náà ẹ bá mi kí Àkànbí ọmọ olódo dẹ náà ọmọ ọjọ́ pé Tinubu ẹ pé ayé Buhari ni bọ́dọ̀ yẹn ṣe wà ní Ìgbòho yẹn tó ti fún 2 hours yẹn pé lọ́kọ́ àwọn èèyàn ń wá màá play fídíò yẹn fún yín lọ́kọ́ ayé Buhari máa ti deploy sójà lọ síbẹ̀ ẹni mi ò ṣe ènìyàn mi ò ṣèyàn àdífi wá láàárọ̀ lásán o lórí ẹyọ kan yẹn mi gbé fún Tinubu o mi ìmọ̀kọ́ tẹ́yìn fẹ́ rò ó bẹ̀rẹ̀ lórí ẹyọ kan yẹn mo gbé fún Tinubu tó bá páyé Buhari ló máa ti deploy sójà lọ náà á ní kó máa lọ pa anybody bàbá ìyá Yorùbáwùyí bí ọ̀rẹ́ ẹ̀sìn mo pẹ́ yìí mí ni mi ẹ̀ láìkì mi rárá ó ga ó lọ ká Sunday Igboho mọ́lé wọ́n lọ dó mọ́lé ni o somebody say Tinubu is not doing anything sincerely if he's not doing anything sincerely and sister mi àbí màámi Rasheed ó dàpọ̀ ọkùnrin ni wọ́n Rasheed okay Rasheed orúkọ yín gan Rasheed Rafi okay any Tinubu is not doing anything sincerely ẹ ká jọ sọ̀rọ̀ kí tó play fi ẹ kí n gbé fún ìwà kí tó play tó wẹ́ pé láàrin èmi àti yín ẹ ká jọ sọ̀rọ̀ tó wẹ́ pé Buhari ló wà ń bẹ̀ bí Tinubu ṣe lọ sí Igboho àbí Tinubu àwa tọ́lẹ̀ Àkànbí ọmọ olódo dẹ bí Sunday Igboho ṣe lọ sí Igboho yẹn tó lọ fún wọn ní 2 hours tó bá pẹ́ láyé Buhari ni ẹ jẹ́ ká sọ òótọ́ ọ̀rọ̀ kí ló máa ṣẹlẹ̀ wípé wọ́n wọlé wọn lọ ká Igboho mọ́lé o wọ́n lọ ọrùn mọ́lé o Igboho wa lọ sí pé òun fún yín 2 hours o tó bá jẹ́ pé láyé Buhari ni ẹ jẹ́ ká sọ òótọ́ ọ̀rọ̀ náà títí mo bá ṣe tí ò dá ẹni pé lórí péjì Yorùbáwùyí àwọn òkè ìbò àwọn asáré ẹ̀ńtà bàbá ni bàbá ó lè pàwọ̀ tiẹ̀ ní bú wọn ṣùgbọ́n àwọn ẹ̀ńtà wọn tó pọ́n máa mọ̀ pé ọmọ akálòlò yìí ti bẹ̀rẹ̀ àwọn tó jẹ́ gbòógán máa akálòlò ti bẹ̀rẹ̀ ó ṣe léyìí Tinubu ṣe léyìí ẹ mójú kúrò ẹ̀yin bàbá wa ẹ ṣàlàyé àti àwọn Fúlàní yẹn ẹ mójú kúrò ẹ máa ra wo gbogbo wa báyìí orí yín tó fẹ́ burú yẹn bí eégún tó ń léwu rẹ̀ àwa náà wà níbi fún yín ẹ kí ọkọ play fídíò kó tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tó wá play olóyè Sunday ọmọ Igboho Àdìsá tí ó bínú burúkú Sunday Igboho Àdìsá ó bínú bí màálù olójú kan ni ọ̀nà àrífín yẹn pọ̀ náà bàbá àrífín burúkú nílẹ̀ wa. Aisha kí ló tó lọ sí school. ẹ lọ olùdé wo kámẹ́rà irú olùdé wo nìyẹn. olùdé oní bandit. olùdé oní bandit. nílẹ̀ Yorùbá ni ẹ ti tún play again nílẹ̀ Yorùbá wọ́n béèrè lọ́wọ́ ọmọ kékeré ọmọ yìí máa tọ́ ọmọ ọdún mélòó wọ́n bí pé kí ló tó lọ sí school ó láwọn ní olùdé wọ́n wá bèèrè pé olùdé wo lẹ ní ó ní olùdé oní bandit àṣà ọ̀nà àwọn ọmọ wa wọn ò lọ sí school mọ́ nílẹ̀ Yorùbá nísìn wọ́n lọ́lùdé kí lè ó ní olùdé oní bandit kò fọ́nì
God bless you. Osinde, God bless you. Kò funny. Olórídé oní bandit. Ẹ̀ka pílẹ̀ lẹ́ẹ̀kan sí. Olórídé oní bandit nílẹ̀ Yorùbá. Ogun máa jà o. Abógun ò jà báyìí. Ṣé nǹkan ti ṣe wá báyìí? Ṣógun ò jà nílẹ̀ Yorùbá báyìí. Ṣé nǹkan ti ṣe wá? So sad. Ọmọ yóò jọmọ ọdún 4 sí 5 lọ. Ó ti mọ̀ pé bandit wà nínú Nàìjíríà. O lọ sí school, kí ló tó lọ sí school? Olóde kí ni olóde oní bandit. Trauma ti wà lórí àwọn ọmọ wa nílẹ̀ Yorùbá o. Ẹ lè má mọ̀ o, bàbá trauma burúkú ni o, olóde oní bandit. Ọmọ mi máa sùn bá máa rí bandit lójú oorun. Egun ò léèyàn mọ́ lójú oorun, nísì bandit ló níyàwó èèyàn lójú oorun Nàìjíríà. Olóde oní bandit. Orúkọ ẹ? Aisha. Aisha. Kí ló tó lọ sí school? Mẹ́wàá ti ṣe wá o. Ẹ lọ holiday? Wo camera. Irú holiday wo nìyẹn? Olùdó oní bandit. Olùdó oní bandit. Olùdó oní bandit. Ẹ kà lọ́dọ̀ lórí Sunday Adéyẹmọ Ìgbòho ṣáàdìsá. Sọ́rí bàbá mi. Ojú olóyè àni wọ́n gan ṣe mí. Àni wọ́n ṣe mí. Ọ̀gá nǹkan ti ṣe. Yorùbáwùyí náà ló kọ mi lórí YouTube. I want to play the video now. Video olóyè Sunday Igboho, please come on YouTube. Yorùbáwùyí. Orúkọ tẹ fi ń wò mí náà, tẹ fi ń wò mí lórí TikTok. Òun náà là ń jẹ́ lórí YouTube. Ẹ máa bọ̀ ń bẹ̀. And don't forget to subscribe to my YouTube channel. Subscribe to YouTube channel mi. Ẹ yé ṣe báyìí ẹ̀yin èèyàn wa. Ẹ bá mi subscribe to YouTube channel Yorùbáwùyí. Ẹ tẹ notification bell yín. Fídíò yẹn mo ti drop ẹ ní short video láàárọ̀ yìí lórí íńtánẹ́ẹ̀tì. Lẹ́yìn tí mo drop ẹ̀ tòyìn tó ti send ẹ̀ sí mi gan, a ti fẹ́ẹ̀ tó 50. Tí mo ṣe short video kò kí ń rìn. Mi ìmọ̀ nǹkan tó dé ẹ̀ kí ń wò. Short video mo ti júlẹ̀. Mi ìfẹ́ sọ̀rọ̀ sí gan because mo ìṣẹ̀ dé ni. Ó yẹ kí n sùn ni. Mo kàn á rò pé Ògún gbọ́ tó dé bá ti wà lórí tarmac. Èmi gbọ́dọ̀ wà lórí títì lórí íńtánẹ́ẹ̀tì. Kájọ máa fà á ní dákẹ́. Oní bandit nílẹ̀ Yorùbá. Now let's listen to Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Adisa, come up, please. Baba mi bínú lẹ́nu. Awọlé tì ní agbẹ̀dì bàbá mẹ́. Ẹni mo dín ẹ̀gbẹ́ lu bàbá wa. Káyọ̀ la lu bàbá mi ọmọ Ìgbòho oríjìnlẹ̀ níbí. Èmi nìkan mọ̀ ní Sunday Igboho. Ẹ dín ẹ̀gbẹ́. Toyúntoyún. Ẹni tó bá gbé owó fún yín. Ẹ jí gbé. Ẹ tún pa olóyìn ẹ̀gẹ́. Ọmọ Yorùbá yẹ pé nǹkan ti ṣe wá. Ṣé Sunday Igboho jẹ̀bi? Ṣé Sunday Igboho jẹ̀bi? Fúlàní nílùú Ìgbòho wọ́n jiyàn gbé, wọ́n jọ lóyún pé wọ́n bẹ̀rẹ̀ millions of naira. Àwọn aráàlú dáwó tó pé lóyún eléyìí ti heavy. Ẹ ló bá wa gbà wálé, wọ́n wá pawó lọ, wọ́n pa ẹni tó gbówó lọ. Lẹ́yìn tó gbawó lọ́wọ́ ẹ̀, wọ́n pawó lóyún toyún. Nílẹ̀ Yorùbá Ògún máa pa yín ni. Ẹ bá mi wọ̀n wọ́n lépè. Gbẹ̀tẹ̀ ṣiṣẹ́ yẹn ẹ̀ ní mú orí délé. Ẹ ní mú orí dédé ní gbogbo ìgbà tí àwọn ìyàwó yín bá ti ní oyún dára ọmọdọmọ yín tó bá ti ń tó stage yẹn wọn máa jáde láyé ni. Ẹ ti ṣí èrè gbogbo nǹkan tó bá fi bá yín jà, gbogbo nǹkan pátápátá àtẹpè àti gbogbo la máa fi bá yín jà. Ẹ̀yin bàbá wa ẹ má dá sí i. Ṣé àwọn àfẹmí sórí YouTube báyìí lórí íńtánẹ́ẹ̀tì báyìí ti máa jánu. Sunday Igboho kó wà lórí floor àtàwọn boys tó kù kó tó máa bá wọn fà 2 hours bá fún yín dábàá káwọn tó kù tẹ kó kalẹ̀ Ògún máa pa yín. Ògún ó máa pa yín. Àní fi yín lọ́rùn sílẹ̀ ti já wèrè nílùú ẹ̀ bàbá wa. Ẹ túbọ̀ ẹ̀ gbọ́kùn kí n pílẹ̀ délẹ̀. Awọlé tì ní agbẹ̀dì bàbá mẹ́. Ẹni mo dín ẹ̀gbẹ́ lu bàbá wa. Káyọ̀ la lu bàbá mi ọmọ Ìgbòho oríjìnlẹ̀ níbí. Èmi nìkan mọ̀ ní Sunday Igboho. Ẹ rí làlẹ́ kẹ́ ẹ̀. Ẹ dín ẹ̀gbẹ́. Toyúntoyún. Ẹni tó bá gbé owó fún yín. Ẹ jí gbé. Ẹ tún pa olóyìn ẹ̀gẹ́. Ọwọ́ nígbòho ẹrú mi ò tiẹ̀ bà yín kúkúlájà mi kí o tiẹ̀ dẹ́rù bà yín nílùú bàbá mi. Ẹ bá yẹ mo Sunday Igboho. Eléyìí gbọ́dọ̀ jẹ́ last and the head. Ẹ pè àwọn iṣẹ́ ara àwọn bàbá yín rè. Ẹ pè àwọn iṣẹ́ ara àwọn bàbá yín rè. Ẹ rí làlẹ́ kẹ́ ẹ̀. Ẹ jí ẹ̀gbẹ́. Toyúntoyún. Ẹni tó bá gbé owó fún yín. Ẹ jí gbé. Ẹ tún pa olóyìn ẹ̀gẹ́. Ọwọ́ nígbòho ẹrú mi ò tiẹ̀ bà yín kúkúlájà mi kí o tiẹ̀ dẹ́rù bà yín nílùú bàbá mi. Eléyìí gbọ́dọ̀ jẹ́ last and the head. Ẹ wo tó wọ wáìtì bó ṣe ń wo lóye bí kókó bò mọ́lẹ̀ ó lè bò náà bò tó pé òun ó jẹ́ chips bò mọ́lẹ̀ ní tó ń béwu ẹni tó fẹsẹ̀ ara rẹ̀ kò sí kò tó bá ti aláya máa polówó ẹ̀ ṣe. Ògún máa parí ni. Ọwọ́ nígbòho ẹrú mi ò tiẹ̀ bà yín kúkúlájà mi kí o tiẹ̀ dẹ́rù bà yín nílùú bàbá mi. Eléyìí gbọ́dọ̀ jẹ́ last and the head. Ẹ pè àwọn iṣẹ́ ara àwọn bàbá yín rè.
ẹ pèrè àjọ ọlá pé àwọn bàbá mi sọ fún mi pé kí n fi sùúrù bá yín ṣe náà ẹ tí ọba gbọ́ Yorùbá ẹ tú fún àwọn bàbá mi sọ pé kí n fi sùúrù èmi ni mo ń jẹ́ Sunday Igboho èmi nìkan mo ń jẹ́ Igboho èmi ò dẹ̀ wá fún nìkan kan mo wà fún gbogbo ọmọ Igboho nílé lóko lẹ́yìn òdì nǹkan tí mo ṣe lónìí tí ó dà fáwọn aráàlú kan ẹlẹ́mọ̀ọ́sẹ́ lùbí kọ́sẹ́ mọ́ bíire kọ́sẹ́ tó lè gbé ní ojú ẹkùn láíláí láìsáwó àwọn ìlú mi náà lè mú mi lọ́kùn ẹ̀tọ́ ẹ̀ gbogbo ẹni mo fi sọ àwọn bàbá yín wá bá yín jà ẹ jíyàn gbé torí ẹni tó wá gbówó fún yín owó tẹ́lẹ̀ fẹ́ gbà ẹ pa ẹ tún wá pa olórí yẹn ẹ wá pẹ́ nìkan lẹ̀ ẹ lè bẹ̀rù Ọlọ́run àwọn ọmọ iná rẹ̀ sẹ́yìn tọ́kú fúlàní àwọn tó ń ṣe ẹ tẹ́yìn gẹ́gẹ́ mọ̀ wọ́n kẹ́ sọ fún pàbúrò rẹ̀ kan kábíyèsí dẹ̀ sọ bẹ́ẹ̀ nígbà tẹ́ ń bá wọn sọ́tàn ẹni yẹn ọmọ yẹn òun lágídí pé n tẹ́ ń ṣe yìí kò dáa ẹ̀yìn ni mo já wọn yẹn wá gbé yìí wọ́n pa ọmọ yẹn tó kọ́ jẹ́ yẹn sí ẹ wọ́n jà fẹ́tọ̀ abẹ́ẹ̀kọ́ àbí níjọ́ tí wọ́n ti ń dín ẹ̀gbẹ́ tó ń gbó lọ wọn sọ ń gbé fúlàní níbà yóò bá náà ń gbé kọ̀lẹ́ kó níbẹ̀ kọ̀lẹ́ kó níbẹ̀ nínú bàbá mi. ẹ wá ẹgbẹ́ sọ́ọ́lẹ̀ mo lè máa play fídíò fún yín nàyẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ wà títí stop up ẹ jẹ́ ká wà gbé ń pa ìjà ara lè máa play fídíò fún yín kí wọ́n má lè láìkì ṣọ́tà ń play fún yín náà ẹ fún mi sálárì ni ẹ bá wa láìkì ètò yìí jọ ẹ bá wa láìkì ètò yìí àbí ká kọ́kọ́ stop láàrin ìṣẹ́jú kan ní ò lè bẹ̀ yín o ẹ bá wa láìkì ètò yìí kí ẹ láìkì kẹ́kẹ́ ṣe làwọn yẹn máa fi pé nǹkan ń ṣe wá ńlẹ̀ Yorùbá kí ẹ láìkì kẹ́kẹ́ ṣe pàmò ibo ló ń play ní ṣe máa láìkì ẹ máa ṣí ẹ káàkiri nǹkan ń ṣe wá náà àbọ̀lábọ̀dẹ̀ lẹ́yìn tẹ́ ń wò mí ní Fúlàní tó bá wà láàrin yín kó wá wulẹ̀ wò mí ẹ kú òmí bẹ́ẹ̀ kí èèyàn mẹ́rin máa wò mí èèyàn mẹ́rin tó bá jẹ́ ọmọ Yorùbá original ni kó wò mí èèyàn mẹ́rin tó bá jẹ́ ọmọ Yorùbá original ni kó wò mí ẹni tó kú ẹ̀ máa lọ ẹ lọ sùn ó ti di woro sí woro ó ti di wèrè àní fi yín lọ́rùn sílẹ̀ kọ̀ọ̀lẹ́ máa wọlé kẹ́ máa pa wá mọ̀ pé lórí burúkú yín wà bí ẹ̀ ń wò mí èmi náà máa wọ̀n yín lépè máa wọ̀n yálà yà yín lépè kò sí nǹkan tẹ́ máa ṣe ẹ̀kọ́ máa sunkún náà nìyẹn tí wọ́n ti jọ́ máa lé mi bí ẹ kó mi bẹ̀ yàgbé mi lè gbà Fúlàní ẹ kó lórí ètò yìí ẹgbẹ́ èèyàn méjì ló ń wo yẹ kí èèyàn méjì yẹn wà ń bẹ̀ ọ̀wọ́ náà paláboyún ẹgbẹ́ aláboyún ẹ béèrè owó millions of naira gbé lọ fún yín ẹ paláboyún ẹ tún pa ẹni tó gbówó wá fún yín ẹ tún wọlé tó káwọn ọmọ mi ẹ ń ṣi èrè àbí wèrè iṣẹ́ àwọn tó ní yín ni ogun apá ogbó yín ni ẹ ti bá wọn pẹ̀lẹ́ láìkè ètò yẹn fètò yìí sílẹ̀ ẹ lọ sùn ẹ lọ wo show mi ẹ bọ́ lè bẹ̀ yín pé láìkè ètò mi ò mi lè bẹ̀ yín rárá ni because ọkọ̀ tó wà nílẹ̀ yìí tàjọ́ máa gbára wa ni láìkè bá ń láìkè ni wọ́n fi jẹ́ kó rìn wọ́n bá pa àwọn kíní kan àwọn international kan gbà wá àwọn kíní kan gbà wá international wo ló fẹ́ gbà yìí international tí òòrì show tá à ń ṣe wo ló fẹ́ gbà yìí international tó mọ̀ pé akálọ̀ tí ò ń pé èmi akálọ̀ ló léyìí gbogbo ara ló fi ń sọ̀rọ̀ àìfọ́sì ló fi ń sọ̀rọ̀ ó ń ka lára ló fi ń sọ̀rọ̀ tẹ́ ẹ̀ ṣí ẹ̀ débẹ̀ má parí ètò ìṣẹ́ wọn máa ṣí ẹ̀ fún mi ẹ máa ṣí ẹ̀ fún mi fídíò yìí mo ti jù sórí kíní látàárọ̀ èyí tó ti ṣí ẹ̀ fún mi lẹ́yìn mo ti jù sórí kíní wọ́n ti tó 20 Yorùbá wuyì see what is happening see what is happening ẹ pé mi ò sọ yín ní thank you because mo wò pé kí ló ṣẹlẹ̀ ìgbà rẹ̀ mo ti jù sórí péjì mi ṣe lọ wò ó ń bẹ̀ ni ẹ máa ṣí ẹ̀ fídíò yẹn fún mi ẹ̀ ní ṣí ẹ̀ tọ̀dọ̀ mi kí ló dé ẹ fún mi sálárì ni àbí èmi wà láwọn tó ń pè yín lẹ́yìn pé ẹ jọ̀ọ́ o afẹ́ lọ gbà yàn afẹ́ lọ ra ìbò afẹ́ lọ ra kíní kan o ẹ má yẹ kí inú bí mi orí mi ń gbóná bí pé kí n ní kíkan lágbára kan tó kíkan sí ẹ̀wọ́ ọbẹ̀ yẹn kíkan máa fa ohun wọn yọ lẹ́yìn kọ̀ọ̀kan ẹ tó bá ti láìkì mi èmi ò láìkì ẹ o tó bá ti láìkì ìran Yorùbá wà láì mọ èyí tí ẹ kú tó bá sọ pé o láìkì Yorùbá gbàgbé ń pa ẹ̀kọ́ ṣólóògùn mi ní láìkì ẹ o ti ya wèrè ni níṣẹ́ ní ẹ̀ ń lékun sí wa à ń léjò sí yín tó bá lékun sí wa máa lé láyọ̀nù sí yín tó bá lékun sí wa máa lé láyọ̀nù sí yín ni ẹ̀dẹ̀ ń wọlé ẹ̀dẹ̀ ń pàwọn èèyàn àtoyún nínú aláboyún ẹ bèrè owó kí pé wọn gbówó yẹn wá fún yín wọn gbówó yẹn wá fún yín ẹ gbówó tán ẹpẹ tó gbówó ẹ tún pa aláboyún ẹ tún wọlé ẹ tún fún yẹn ránú iṣẹ́ tó káwọn míì adégé ẹ tó àwọn tó ṣiṣẹ́ yẹn ẹgbẹ́ wà níbi bí yìí ó wà wá Sunday Igboho tó ń wo lóye bíi pé kinní kan kẹ́yọ̀ kan máa pè ní sí ìdọ̀ ẹ máa pè ní sara ń kan mi ẹgbẹ́ wà ń bẹ̀ yẹn tó ń wo lóye Sunday Igboho ọmọ líle ni ọmọ líle kílà ń di ẹ̀ ọmọ líle ni ṣé kò lè lọ sí Sókótó kó máa lọ jíyàn gbé ní Sókótó ni ẹsẹ̀ bẹ́ẹ̀ bàbá wa ni wọ́n yẹ ká gba Yorùbá nation náà gba Yorùbá nation ni kò ní sí gbogbo wèrè tó máa wọ̀ olúwa ọmọ ní passport ìlú onílù làwa náà wà yìí náà àkàn fòfẹ́ǹsì wọlé náà akọ̀dé sí bọ́dà lẹ́fẹ̀ẹ́ anybody kọ́ máa wọlé anyhow kọ́ máa wọlé kọ́ máa pàwọ́ anyhow ẹ já wèrè ni
ẹ ká gba Yorùbá nìjọ ká dá dúró kó ní ká kú dúró láyé ẹ olórí burúkú làwọn pípù yìí à lè bá wọn ṣe àwọn táwọn ẹgbẹ́ yẹn dún Mr. kiri lọ́rùn náà ẹgbẹ́ yẹn dún Mr. Oyedokun lọ́rùn olórí yẹn ń sìn bóyá fọ́ọ̀gì mọ́ lórí ni bóyá wọ́n dú òun náà ọmọ máa wọlé máa dú wa